أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. آمين. إنهم لهم المنصورون. آمين. وإن جندنا لهم الغالبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أنت يبا النبي تلالي صلى الله عليه وسلم. وعلى آله وأصحابه وجميع من والاه. آمين. أدوك يا لدولون. الحمد لله. أتروك فوقا واساد وأن محمد صلى الله عليه وسلم. إكي ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá aṣáájú wa ọ̀gá wa náà Muhammad sallallahu alayhi wa sallam. àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tábì'ún tí wọ́n ké lọ́dọ̀ àwọn sàábé àtàwọn tábì'ún tábì'ín tí wọ́n ké lọ́dọ̀ àwọn tábì'ún àtàwọn àfáà wa tán ké lọ́dọ̀ àwọn tábì'ún tábì'ín àtàwọn òbí wa tán wà lọ́lé kéwú àtàwọn náà tá a farabalẹ̀ kí lọ́dọ̀ àwọn àfáà àti gbogbo jàmáà tá a jọ wà ń bílẹ̀ ní ìkẹ́ ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ àtàláfíà rẹ̀ ọlọ́run má jẹ́ fi sàwátì láyé wa. salamun alaykum sunnatun nabawiyyatun. gbogbo kalẹ̀ ni mo tọrọ àforíjì lọ́dọ̀ yín bí ẹ bá sọ̀rọ̀ nígbà tí jòkó bá ń dìrọ̀lẹ́ yóò jẹ̀bi ọ̀rọ̀ bí ò bá màsìkò ó lò. mo fi kíkí bàbá wa aṣojú bàbá wa Sheikh Alimi. Sheikhu. ẹ lọ́kọ̀já wí lẹ́ẹ̀kan sí. Sheikhu. ẹ̀yà tún wí lẹ́ẹ̀kan sí. Sheikhu. wallahu ya'simuka minan nasi. la takhafu darakan wala takhasha. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. ìjókòó bàbá ajámẹ́sí àgbà fún gbogbo olú Ìlọrin. mo fi kí gbogbo àwọn àfáà tá a wà ní ìkàlẹ̀. salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá mọ́mbà túrè ẹ̀yin náà ní gbogbo ẹ̀ ẹ̀yin náà lajá náà sì ẹ̀yin náà ní mọ́mú àgbà ní gbogbo àdúgbò wa ọlọ́mọdé máa padà sí ibú láéláé. ijabatuhu fardun ala kulli muslimin. mo fi ti bàbá wa Sheikh Abdullah Arademi ọlọ́run kẹ́mi damallahu hayatahu. mo fi kí gbogbo àfáà tí ń ṣiṣẹ́ láti inú ilé tí wọ́n sì ń gbọ́hùn rẹ̀ ń ta. salamun alaykum sunnatun nabawiyyatun. bẹ́ẹ̀ lómi bá ń ṣiṣẹ́ láti inú ilé tó bá jáde àbùkù ó kan torí pé kádàrá rẹ̀ kọjá inú ilé bẹ́ẹ̀ bá tún wá bọ́ ọ̀tá náà yastawiyan méjèèjì wá ń ṣe déédéé ara wọn. mo fi kí gbogbo àfáà tí ń bẹ nínú ilé tí sì ń ṣiṣẹ́ ta. salamun alaykum sunnatun nabawiyyatun. mo fi ti bàbá wa ọmọ àgbàlagbà ní Dr. Muhammadu Awalu ọlọ́run gbẹ́bẹ̀ tájọ sọ̀rọ̀ ọlọ́run bílẹ̀ ní. mo fi kí gbogbo àfáà tí ó sọ láwà ní àwọn bàbá rẹ̀ nù nígbà tó gba gáùn ní yunifásitì. ijabatuhu fardun ala kulli muslimin. mo fi ti àfáà wa olóyin láhàní àfáà wa ajétúmọ̀bí. mo fi kí gbogbo ẹni tí ń sọ̀rọ̀ níta àfáà wa àlìkálí àti gbogbo àwọn àtàrí bẹ́ẹ̀ ọlọ́mọdé á sì sọ. salamun alaykum sunnatun nabawiyyatun. àfáà wa Sheikh Ọládìméjì umma salihina mo fi kí gbogbo tàríkà kàdìríyà tí ń bẹ ń bí. ijabatuhu fardun ala kulli muslimin. mo fi ti bàbá wa Awra Jalla mo fi kí gbogbo ìkìlàsíyà tí ń bẹ ń bí. salamun alaykum sunnatun nabawiyyatun. mo fi ti bàbá wa ajé tó padà síbẹ̀ lẹ́ẹ̀kan náà
bàbá ọlọ́run gbẹ́bẹ̀ bàbá wa àjára wọn èsè yàn kékeré nù tàríkà tìjàníyà mo fi kí owó tìjàníyà ti ń bẹ́ẹ̀ bí. Salamun alaykum sunnatun nabawiyyatun. afa mẹ́kúdí afa ọlọ́sàn ẹni yìí ní lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin afa fàgbà bàbá wa Allahumma wujudu bàbá wa ní Bàtúrè mo fi kí gbogbo àwa jàmáà tá wà níkàlẹ̀. Ijabatuhu faridun ala kulli muslimin. mo wá fi ti afa wa yára tábà wa dúpẹ́ lẹ́ẹ̀kan mo fi kí ọ̀rẹ́ mi tí ó kó ànábì jáde adákọjá yóò bá ànábì. Sallallahu alayhi wa sallam. tó ní kí gbogbo wa wá jàǹfààní àná Muhammad lọ́sàn yìí ara ọ̀rẹ́ mi máa ń dára lóríṣiríṣi máa ń yàtọ̀ síta àwọn èèyàn àmọ́ kì í jọ ti wèrè mòlídìjọ́ àlàmísì látago méjìlá di ìrọ̀lẹ́ ọ̀dọ̀ yín mo ti kọ́kọ́ rí àfáà Abdulgani ọlọ́mọdé ẹ̀ máa padà sí ibú. Salamun alaykum sunnatun nabawiyyatun. ká má fi jẹ̀bi ara wa kí ni mo fẹ́ sọ òun ni pé bàbá wa ní sọ̀rọ̀ kí lẹ̀sìn àwọn àfáà tàná tí wọn ò fi tọ́ sọ́pẹ́ kí ni àṣìṣe àwọn tàná tá a wá wo kankan mọ́ wọn bí ìgbà pé wọn ò ṣe nǹkan kan láyé àwọn tàná ńgbà tí mo wò ó lọ tí mo wò ó bọ̀ mo rí pé àwọn àfáà tàná bímọ mẹ́rin kalẹ̀ àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nínú mẹ́rẹ̀ẹ̀rin ni òun lẹni tó ṣe yí pé ní wọ́n fi sílé kéwú gẹ́gẹ́ bí ogún tá a máa jẹ nílé oníkálukú wa Sheikh Abdulkadir Gambari nígbà tí wọ́n á fi sílé kéwú tán ó tún wá kéwú ó ju tàwọn bàbá rẹ̀ lọ nígbà tó wá ké tó ju tàwọn bàbá rẹ̀ lọ ó padà wá wẹ̀yìn èsì tí ó fọ̀ fáwọn bàbá rẹ̀ ni pé àsólódò ni wọ́n. lẹ́nu tiẹ̀ lọ́hùn. àṣé wọn ò rí nǹkan kan ṣe láyé ọmọ àkọ́kọ́ nù. ó dà kọ́kọ́. ọmọ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bí kalẹ̀ tá a jọ ń lò gbòòrò lọ́wọ́ báyìí òun lọmọ tó ṣe yí pé ní òun ò kéjú ní táwọn bàbá tiẹ̀ náà ké lọ ó wá dúró lórí ní tó bá lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kò sì fi míì kún un mọ́ bàbá tó wá sọ fún un pé míì tún kù yóò ní kò sí nǹkan kan mọ́ lẹ́yìn táwọn bàbá tòun bẹ́ẹ̀ nìkan bá tún wá gbé tuntun wá yóò ní kò sọ̀rọ̀ ńbẹ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì nu kò ṣe kún táwọn bàbá rẹ̀ mọ kalẹ̀. akramakumullah al-karim. ọmọ ẹlẹ́ẹ̀kẹta táwọn àfa bí kalẹ̀ tá a jọ ń lo zamani tá a wà yìí òun lèyí tó ṣe yí pé ní wọ́n bí sílé kéwú wọ́n sì fi sílé kéwú ọlọ́run ò wá fi yé bí táwọn bàbá rẹ̀ kò mọ́ táwọn bàbá rẹ̀ kò sì rẹ́dì láti mọ̀kún kò sì rẹ́dì láti ṣekún ó sì jókòó ó sì fẹ́ jókòó láyé àwọn bàbá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó parí ẹ̀ òun lọ́mọ tí wọ́n fi sílé kéwú torí pé ogún tó ń jẹ nílé wa nìyẹn òun wá ké ó yíye ó fa ó wá mọ̀ ju àwọn bàbá rẹ̀ lọ nígbà tí ó wàá bú ẹ̀yìn wò ó wá níbi táwọn bàbá mi gbé dé yèmí ó tún gbé jù bẹ́ẹ̀ lọ. Allahu akbar. kò sì wó yìí tí wọ́n kọ́ kalẹ̀ ẹ jẹ́ wọn á padà sórí alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé òun ló dìgboro mú nísìn ṣe é mọ̀ pé nínú iṣẹ́ tí ò ní láísẹ̀nsì ní sí àfa bàbá ọlọ́run kẹ́mi à ní láísẹ̀nsì o ògbòlè ọgbọ̀lẹ̀. oníkálukú lè pera ẹ̀ láàfà kò sì sẹ́ni tí ó mú bí vulcanizer ti mọ̀ ní tá a máa ń fojú kéré wọn ni ọ̀kan lè sàdédé gbé engine sí títì kan ọmọ fẹ́ táyà àwọn ẹgbẹ́ ò mú ọ bricklayer tẹ́ ẹ bá fún lówó tí èso owó òòjọ́ tó bá lọ rojọ́ yín nílé ẹjọ́ wọ́n láwọn ọlọ́pàá tí wàá mú yín bricklayer kan ò sì lè mọṣẹ́ lórí èyí tẹ́mi mọ̀ lọ́wọ́ àyàfi tó bá jọ sọ yẹlẹ́ pẹ̀lú ara wọn àfa ń gba ọmọ kéwu ara wọn ó ń jálàbí ń gbó ń jálàbí ara wọn à ní láísẹ̀nsì àkọ́kọ́ tí ò fi yẹ ká dá àwọn bàbá yẹn lẹ́bi gbogbo ẹ̀yin tẹ́ ń dá wọn lẹ́bi tó bá ti rówó ra dátà tó jòkó sórí Facebook tó máa sọ̀rọ̀ lọ kùlà mo rí kanjọ́ kan ó ní tẹ́yìn bá fẹ́ kí Islam rìn lẹ́ńlẹ̀ Yorùbá àfi ká wó Americas ṣe mọ̀ pé àwọn ọmọ àlè táwọn sọ lára kọ́kọ́ nù so yẹ kó rí bẹ́ẹ̀ kí ló fà á tá a fi gbọ́dọ̀ rálẹ̀ bù àwọn tànà a gbọ́dọ̀ rálẹ̀ bù wọn àkọ́kọ́ ni pé nígbà táwọn bàbá yìí bẹ̀rẹ̀ ẹsẹ̀ Ọlọ́run qillatul ulama
àáfà kéré sáwọn tí ó kọ́ ń kéwú èrò tó ní bùkátà sọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ju àwọn tán lè kọ́ yẹn lọ́rọ̀ ẹ̀sìn lọ. bí ọ̀rọ̀ Nàìjíríà lónìí náà ẹni tó yẹ pé àwa ẹni tí ń ṣàárẹ̀ pọ̀ ju àwọn dókítà tí ó ṣe ìwòsàn lọ. àwọn United Kingdom wọ́n sì ti ṣí visa alẹ̀ wọ́n wá lẹ́sìn gbogbo wọ́n relax gbogbo àwọn òfin tí èyí jẹ́ ká tètè ráyè wọlé sí UK fún gbogbo àwọn doctors Nàìjíríà ipa yín ò ní ṣe wàhálà kẹ́ torí visa ṣé báwọn tán kọ́ yín ni ò mọ yín àwa nídìí yín. ọmọ àkọ́kọ́ tá à ń sọ yìí àwọn àfáà àtàná wọn kéré àwọn tí wọ́n sì kọ́ lẹ́sìn pọ̀ torí pé wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. rísí ẹlẹ́ẹ̀kejì tá a fi gbọ́dọ̀ bú wọn tẹ́rọ bá ti pọ̀ ju ọjà téèyàn nílẹ̀ lọ bí ìgbà pé èèyàn lọ́jà ńlẹ̀ náà ni. rísí ẹlẹ́ẹ̀kejì tá a fi gbọ́dọ̀ bú wọn lérí ń ta kà àbí ń ta mọ̀ tá a bá alákọ̀ọ́lẹ̀ tiwọn àbí lásọ̀ọ́lẹ̀ wọn òun ni pé tíra táwa rí lónìí méjì làwọn àfáà náà pín sí àwọn kan ò rí rárá àwọn kan sì rí wọ́n rí i pé àwọn táwọn fẹ́ sọ fún òtí nídìí tí mẹ́mbẹ́ ni káwọn máa sọ tó nídìí tó kàn lọ́rọ̀ wọn fún wọn káwọn máa kiri kúlí lọlé tápà kásì máa kọrin òkú níbi ìyàwó ìjọ wo ni printing press gan wọlé lárúbáwá gan táfi wá ní morítìrà kan ṣé Ádámù òrírú ẹ̀ morítìrà kan Alájà Àgbò òrírú ẹ̀ ìjọ wo ni printing press délẹ̀ lárúbáwá. àwọn lárúbáwá jẹ́ ìjọ kan tó ṣe yí pé ní wọ́n gbójúlé ọpọlọ wọn àtọwọ́ wọn púpọ̀ ọwọ́ náà làwọn náà fi ń kọ́ gbogbo mùjálàdí tá a nílé ní ọwọ́ ni wọ́n kọ́kọ́ fi kọ́ ó lè jẹ́ pé Sọ̀híhù Bukhari ọyọ kan ní bẹ ní gbogbo Jaziratul Arabiyya tíra ọyọ kan ní ó máa bẹ ní gbogbo òlú kan wọ́n lọ́ọ́ máa tòkè ní bẹ́ẹ̀ yóò bá jìnnà sí ọ Sheikh Adam ọlọ́mọṣàbà kẹwọn ṣe bọ́ wọn náà fi kọ́ múnjídù ìtàn yẹn ò parẹ́ náà ṣé múnjídù bá pọ̀ bíi tìsíńjọ́ náà ni wọ́n fọwọ́ kọ́ ntí wọ́n ní ìdí òpọ̀ ńjọ́ náà àwọn tó ní ìdí ẹ̀ wá pọ̀ ju nǹkan náà lọ. tíra títẹ̀ wọlé lárúbáwá ní ó wọ Misra ní 1819 àwọn Napoleon Bonaparte láti France àwọn ni wọ́n gbé printing press àtẹ tíra dé Masari 1819 táwọn wí 1817 làfáà Alimi wọ̀ lọ́rin nígbà tí ò tí dàgbà ní Misra bó ni ó ti dàgbà ńlọrin mọ̀rìn àjò títí là ó rìn láti Cairo kó tó dé lọ́rin jọ́nà lọ́hùn tí ò sí mọ́tò tí ò sí DHL tí ò sí kùríà àwọn ará Cairo ò tí ì jẹ́ tán bó ló ti fẹ́ kára Maghrib ará Morocco àwọn ará Maghrib ò tí ì jẹ́ tán bó ló ti fẹ́ kára àwọn ará Jazair lọ́jẹ̀ríà àwọn tọ̀jẹ̀ríà ò tí ì jẹ́ tán bó ló ti fẹ́ kan àwọn ará Niger àwọn ará Mali àwọn ará Ghana àwọn ará Agadas níbi táwọn bàbá wa Gbàbàtúrè ti wá kó tó wá dé Bọ̀rọ̀nú títí rà náà bá wá dé Bọ̀rọ̀nú àwọn àfáà Kánò ó ti wá gbọ́ pé tíra kan ti dé àmọ́ wọn ò tí ì lè lọ Bọ̀rọ̀nú torí pé kò tí ì tó àwọn ará Bọ̀rọ̀nú náà jẹ tán wọn èké tán báfa Kánò kó tó wá káfa Kánò tó wá dé Bọ̀rọ̀nú lọ kéwú tó bá dé Bọ̀rọ̀nú ó gbọ́dọ̀ fi ọdún mélòó kan kọ́ èdè Kanuri kó tó gbọ́ kéwúyé. Allah. kò gbọ́ Kanuri Haúsá lòún gbọ́ Kanuri ni wọ́n ń sọ ní Kánò káwọn àfa àti àwọn bàbá tán bí wa kí wọ́n tó ké tírà kọ̀ọ̀kan tí ń bẹ lọ́dọ̀ àfa kọ̀ọ̀kan wọ́n kọ́kọ́ lọ kọ́ èdè àfa àwọn náà láì mọye ọdún èyí tó jìnnà èyí tó súnmọ́ tòsí ọba Ọlọ́nkẹ́mi òun ní ti bàbá wa Wàzírù bí dá bàbá Wàzírù bí dá ó rìnrìn àjò ayé ó lọ sí Masar ó kéwú mbẹ ó lọ sí Bọ̀rọ̀nú ó kéwú bẹ Bọ̀rọ̀nú gẹ́nà ti wá sí bí dá ńlẹ̀ tápà nígbà tí àwọn àgbàlagbà wa sọ fún pé gbogbo kéwú tó kéye ọ̀ ní dáyé bàbá rẹ o lọ́ọ́ ṣe ìdímọ̀ ńlọrin wọ́n sọ bẹ́ẹ̀ fún ni wọ́n ní ó lọ́ọ́ ṣe ìdímọ̀ ńlọrin ó dé lọ́rin pẹ̀lú mọ̀ tí ò kéwú lọ́dọ̀ àfa kankan ìdímọ̀ tán ni kó wá ṣe ni pé lọ́ọ́ kọ́ àwọn ọmọ ńlọrin kéwú wọ́n bá ti kọ́ wọn kéwú tó má ṣàdúrà fún ọ́ dáyé bàbá rẹ nínú àwọn tán jẹ́ àlùbáríkà Wàzírù bí dánilẹ̀ yìí ni bàbá Sheikh Adam wà ó wà lákọọ́lẹ̀ pé bàbá àwọn mú àwọn dọ́dọ̀ Wàzírù bí dá ṣé Adam gbọ́ tápà tí ń túmọ̀ pé kí Sheikh Adam tó lè kéwú kan lọ́dọ̀ Wàzírù bí dá kó tó gbọ́ yé àfikún gbọ́ tápà Wàzírù bí dá ni ò gbọ́ yóò báyìí
àwọn ẹ̀yà ṣé wọ́n èébú táwa ń bú wọn lónìí ṣé ń tán lẹ́tọ̀ọ́ sínú kí wọ́n tó gbọ́ nǹkan kan yé wọ́n kọ́kọ́ lọ kọ́ èdè àfa yẹn náà. adúrú wàhálà yìí. àfa abẹ́lgọ́rẹ̀ ṣé adama kọ́lá kọ́lẹ̀ pé ó dé lọrin kamilal ilmi kò ké sọmọ kéwé nìkan kan lẹ̀ yìí ó dé tìmọ̀tìmọ̀ ni ṣé Yorùbá làfa abẹ́gọ́rẹ̀ gbogbo àwọn táfa abẹ́gọ́rẹ̀ wa kọ́ńkéwúlẹ̀ yìí mọ wọ́n kọ́kọ́ lọ kọ́ fílà nínà kó tó pé wọ́n gbọ́ yé ìwọ tó wá ń bú wọn lónìí pé bídíà mushrik dọ́lùn mudilun dọ́làlà finnar tí ìwọ gan bá bá ń tán bàbá òun bá ń jọ́nà ní gèfèrè rẹ̀ ó lágbà jù báyìí lọ. Allah. torí ìsìláàmù ti ń bẹ lọ́kàn yẹn náà ó lé ìsìláàmù lé kókókókó ni tó bá yẹ pé wọ́n lọ bẹ̀rẹ̀ ń bí táwọn bàbá òun ti bẹ̀rẹ̀ gèfèrè tiẹ̀ ó lé jù báyìí lọ. wí sàó kéwú lọ ọwọ́ gbọ́ wá sí ni ọ̀ kéwú mọ́. idha afadaka insanun bi faidatin. àwọn àgbàlagbà tí wọ́n ṣe wàhálà yìí bàbá wa Bàtúrè délẹ̀ yìí Yorùbá bá ń ṣe ṣéhù fún wọn. ṣéhù. láti ibi ó kọ tí wọ́n ń jẹ́ nìwọ́n náà ti mọ̀ pé wọ́n ṣe Yorùbá. Bàtúrè ẹni tó pupa ní jẹ́ bẹ́ẹ̀. Banufe tápà ní jẹ́ bẹ́ẹ̀. Bahaushe Hausa ní jẹ́ bẹ́ẹ̀. Bayerebe Yorùbá ní jẹ́ bẹ́ẹ̀. Balarabe Lárúbáwá ní jẹ́ bẹ́ẹ̀. tọ́mọ ní Bàtúrè ẹni tó pupa ní jẹ́ bẹ́ẹ̀. èdè Hausa ni wọ́n sì sa Hausa nípìnlẹ̀. bẹ́ẹ̀ni ìrìn àjò mímọ́ ló gbé wọn débì Agadasi ni wọ́n ti ń bọ̀ ní Niger wọ́n lédè tí wọ́n ń sọ ń bẹ̀ láti Niger wọ́n wá sí Chad láti Chad wọ́n wọ Borno sẹ̀ máa wọlé Hausa ilẹ̀ Tápà kó tó wá délẹ̀ Yorùbá ẹ wo wàhálà tí wọ́n ṣe káwọn kan wá yanu gbàgàdà káníṣẹ́ Adam àfi káwọn ba in tó gbé kalẹ̀ jẹ́ káwọn tó lè ga èmi wájú yé wọn pé gbogbo ẹni tí ń bá ń sọ pé àwọn tàná òun ó ba ayé wọn jẹ́ ayé tiẹ̀ ni ò ní da. idha afadaka insanun bi faidatin. wàhálà táwọn babalágbàjì ṣe kéèyàn ní kó máa bu ẹnu ẹ̀ tẹ́lù wọn ìwọ bá fẹ́ ya bí ìsàmọ́ wàládù ibi tí babalágbàjì gbédé ni wọ́n ti bẹ̀rẹ̀ tiẹ̀. minali ulumi falasim shukirahu abada. àwọn bàbá yìí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan lọ́dọ̀ wájú ká máa dúpẹ́ fún wọn lọ. minali ulumi falasim shukirahu abada. a máa dúpẹ́ fún wọn ni. bàbá wa Sheikh Tajul Adabi. rahimahullah. Sheikh Adamu Ọlọ́run ò ní jẹ́ kí ti bàbá náà ó bàjẹ́. àmín ya Allah. àwọn tá a bá dá mọ̀ Sheikh Adamu ó sì fi wọ́n hàn wá. Qira'atul Musawwara bàbá wa Ọlọ́run kẹ́mi al-Qira'atul Musawwara tẹ́ pé èmi àti tabari nísìnyí àjù sẹ́gbẹ̀ẹ́ kan ipe kíláàsì àwọn ọmọ nursery school náà ti ń ka eléyìí. òun nínú tíra tí bàbá wa Sheikh Tajul Adabi fi ń jẹ́ àfa gbà ní gbogbo ilẹ̀ Yorùbá Qira'atul Musawwara mẹ́mẹ́. Sheikh Adamu ló sọ bẹ́ẹ̀ pé ká kọ́kọ́ gbé tíra wọlé Yorùbá tí wọ́n kọ́ kéwú sí náà sì ya àwòrán tí wọ́n ń wí síbẹ̀ Sheikh Tajul Adabi àkọ́kọ́. ṣé bíbí kan làwọn ti bẹ̀rẹ̀ ń ní àwọn ò bẹ̀rẹ̀ ń bẹ̀ mọ́ torí pé wọ́n ti ro oko yẹn kalẹ̀ fáwa kí ló yẹ ká máa ṣe fún wọn. wa kul fulanu jazakallahu salihatan. ọ̀kéwú ní mẹ́ríkàsì ọ̀fẹ́ ká mọ̀ pé mẹ́ríkàsì lọ ti kéwú mọ́ ọlọ́sàbámọ̀ kọ́ lọ mẹ́ríkàsì. wa kul fulanu jazakallahu salihatan. ọ̀kẹ́ ní Zumura ọlọ́ọ̀fẹ́ ká mọ̀ pé ọtẹ tamọ́ṣẹ́ kà mọ́ dín mọ́. wa kul fulanu jazakallahu salihatan. ọ̀kẹ́ lágbàjì lọ́dọ̀ àwọn láwà ní ọ̀ní àpò ògùn lẹ́ máa fi di tíra ńlẹ̀ kéwú. wa kul fulanu jazakallahu salihatan. débi tó yẹ kọ́ ọmọ wí ni pé Ọlọ́run mọ́sà ṣe àwọn àfa wa mọ́sà bá wa san wọ́n lẹ́sàn-án rẹ̀. afadaniha wa alghil kibra wal hasada. gbogbo ẹni tí tílé àfa rẹ̀ ò bá wù mọ́ àbí ibi tó ti gba kéwú ò bá wù mọ́ ásídù là ń kó ń tọ̀hún ẹlẹ́gàn. afadaniha wa alghil kibra wal hasada. ẹ fẹ́ gan kalẹ̀ àwọn tí wọ́n ti lọ ni mo ń sọ fáwọn èèyàn wa tẹ́nìkan bá yanu gbàgàdà tí ń bú Sheikh Adam tó lóun jẹ́ Adabi tẹ́nìkan bá yanu gbàgàdà tí ń bú Sheikh Kamaldeen tó lóun jẹ́ mẹ́ríkàsì ìmọ̀ sọ pé ayé rẹ ló fẹ́ bàjẹ́ o. iṣẹ́ Sheikh Adam ẹnu tèmi kọ́ ní òpolówó ẹ̀ Ọlọ́run ti polówó ṣe bàbá yẹn. iṣẹ́ Sheikh Kamaldeen ẹnu mi ò lè kókùtà bọ́jà yẹn ọjà yẹn ti tà bóò ni ìwọ náà ṣe gbé tiẹ̀ kalẹ̀ tọ́ lẹ́yìn ibi tàwọn méjèèjì subhana rabbika. rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin. kí bó sí Ọlọ́run Allahu akbar Ọlọ́run níjó burú fún ọmọ ìyá mi ọ̀rẹ́ mi Dr. Mahmud Musa Danjuma
أدام الله حياته. naam. wọ́n la kí afa wa tí wọ́n bá wa sọ̀rọ̀ afa wa Mahmud Danjuma ọ̀pọ̀lọpọ̀ wa àròyé là ń ṣe ó sì yẹ ká tẹ́tí ká gbọ́ ó kú wá sí ẹyọ kan ó kú wá sí kan ká farabalẹ̀ kí la rí mú nú ọ̀rọ̀ tí wọ́n sọ ẹja fìlà ká yiri rẹ̀ wo àdúrà bàbá Mamu Bature sí àfa wa gẹ́gẹ́ bí àdúrà náà Muhammad wọ́n lè sọ̀rọ̀ tó yanjú ọlọ́wọ́ jọ̀rọ̀ yóò máa yanjú jama ẹ̀ ṣe àmín kádàkùn kákẹ́ náà tẹ́ iná kẹ́ bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tán nísìn ni wọ́n ní ọ̀rọ̀ náà ó ṣe déédéé bisimilahi rahman rahim inna ataynaka al-kawthar وصل لربك ونهر إن شانئك هو الأبتر. آمين.